bàbá wa aláàfin ọwọ́adé ẹlẹ́wùẹ̀tù ẹ káàárọ̀ ọ̀bọ gbogbo káàárọ̀ òjíire situation tẹ fáǹdì ara yín ẹ mọ̀ bí ẹ ṣe handle rẹ̀ o wọ́n ní àgbà kì í sọ̀rọ̀ bí èwe àjíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan ẹ ti rí i pé situation tẹ fáǹdì ara yín ó lágbára èmi ò rò pé irú nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí ó sábà lè ṣẹlẹ̀ sí ọba Lámídì Adéyẹmí ṣùgbọ́n ara àwọn òrírí tẹ máa rí náà ní nígbà tẹ ṣẹ̀ṣẹ̀ dórí oyè yìí ẹ̀yin lẹ́wàá mọ̀ bẹ́ẹ̀ ṣe handle rẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí yìí kò sí ohun tá a pè é tá a lè pè é tá a bá ní gang up ni Aláàfin yìí sì ṣẹni àrífín tá a bá ní ká compare lẹ́yìn Ọọ̀ni Aláàfin kì í ṣe ẹgbẹ́ àwọn ọba tó jẹ́ bíi pé wọ́n yéé ṣe dàrẹ́ẹ̀tì ọmọ Odùduwà bíi Olúbàdàn nípa oyè jíjẹ baálẹ̀ lọ́ba Ìbàdàn fi bẹ̀rẹ̀ Aláàfin láti bẹ̀rẹ̀ ọba la mọ̀ ọ́ sí títí dọ̀la Aláàfin of Ọ̀yọ́ ní àwọn ìlú tó pọ̀ àti àwọn ọba aládé tó pọ̀ tí Aláàfin control kí Ìbàdàn ó sọ ibi tó ń control ní ilẹ̀ Yorùbá lẹ́yìn ìlú Ìbàdàn nìkan ìyẹn nìkan kọ́ ọ́ ayédáyé kinní kan à ń fojú egbò tẹ̀lẹ̀ ṣé ọba tó jẹ́ pé ìtàn rẹ̀ sojú Aláàfin bẹ̀rẹ̀ bí ìgbà tí Aláàfin kan sọ fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pé ìwọ máa Ṣọ̀ún o tó mú orúkọ rẹ̀ oyè rẹ̀ láti bí Ṣọ̀ún àbí ìlú Ìbàdàn tó jẹ́ ẹ̀bá ọ̀dàn tí àwọn jagunjagun àwọn ààrẹ Aláàfin àwọn ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin tí wọ́n fi wọ́n sí ẹ̀bá ọ̀dàn tó dìlú Ìbàdàn lénìí sí ọba abẹ ni ó mọ̀ wá rin Aláàfin fín ṣùgbọ́n bàbá wa Aláàfin Ọwọ́adé ẹlẹ́wùẹ̀tù ẹ̀yin lèmi fẹ́ bá sọ̀rọ̀ torí àwọn èèyàn wà tí wọn ò ní láròjinlẹ̀ wọn sì ní bẹ̀rẹ̀ láti bí ìtàn ṣùgbọ́n mi fẹ́ sọ nǹkan kan nínú ìdílé lásán ká tí ì máa sọ̀rọ̀ ẹ̀yin ọba sọ́ba àbí ọba Aláàfin sí baálẹ̀ ẹbí kan ká sọ̀rọ̀ nínú ìdílé ìtàn náà la máa ń sọ tá a fi mọ̀ pé àwọn èèyàn kan àgbàlagbà ni wọ́n àwọn èèyàn kan obìnrin ni wọ́n àwọn èèyàn kan ọkùnrin ni wọ́n àwọn èèyàn kan ọmọ ni wọ́n jẹ́ sí lágbájá ìtàn náà la máa sọ lórí báláàfin ṣe ń jẹ́ Aláàfin ìtàn náà la máa sọ bí Olúbàdàn ṣe ń jẹ́ Olúbàdàn especially ọba tó bá tún jẹ́ àgbàlagbà ẹ̀kọ́ wo lẹ fẹ́ máa kọ́rú àwa tá à ń bọ̀ lẹ́yìn ṣe fẹ́ máa kọ́ wa pé káwa náà máa rin yín fín ni ẹ̀yin ọba ká máa rin yín fín òfin sá ti wà ọba ò kàn lè gbé ẹnìkankan anyhow mọ́ ọba kankan ò lè ṣe nǹkan kan fẹ́ nìkankan mọ́ anyhow àfi tí ọba yà ṣe through the back door ọba ò lè wọn ò bí ọba dá kó gbá etí anybody wọn ò sì bí ọba dá kó sọ fẹ́ nìkan pé ó yẹ ẹ̀nà tọ́bẹ̀ ẹ̀nà ọba yẹn dọ̀bálẹ̀ ní kóòtù ọba tó bá na anybody á dọ̀bálẹ̀ ní kóòtù á bẹ̀bẹ̀ tí òfin ní lọ sẹ́wọ̀n ẹran tí ọba Àkúrẹ́ tó lọ nà ìyàwó ẹ̀ nílé ẹ̀ ọba yẹn kú lórí oyè dèní kí ni mo kàn fẹ́ fàyọ ní pé ẹ̀yin ọba tẹ́ ẹ wà lórí oyè ìwà tẹ́ ẹ bá ń wù ẹ̀kọ́ ni ó jẹ́ fáwọn aráàlú ẹ̀kọ́ ni ó jẹ́ fáwọn subject yín ẹ̀kọ́ ni ó jẹ́ fún àwọn ọmọ ìlú yín ẹ yé ríra yín fín mọ́ àìfàgbàfẹ́ nìkan ò jẹ́ káyé ogún ẹ fìtàn rere balẹ̀ ẹ kọ́ àwọn ọmọlẹ́yìn yín lẹ́kọ̀ọ́ gidi ẹ jẹ́ ká rí i wípé ẹ̀yin lámọ̀ wò tá máa wá fọ̀rọ̀ lọ ìjà tẹ́ ẹ bá ń jà ò nítumọ̀ sáwà ìjà yẹn èé ṣèjà re ìjà burúkú ìjà tó ń bàlújẹ́ ni ìjà tó jẹ́ ká mọ̀ pé ẹ̀yin gan ọ̀tọ́ lóyè ni tẹ́ bá ti ń yẹ̀yẹ́ ara yín in public kí lè wá lọ ìjọba fún ẹ̀yin tí nǹkan ó ṣẹlẹ̀ tí wọ́n ó kọ́rọ̀ wá dọ̀ yín tẹ́ wá bẹ̀rẹ̀ sí ṣe rẹ̀ndẹ̀rẹ̀ndẹ̀
nǹkan tẹ́mi fẹ́ fàyọ ni pé kẹ́rù ó mọ rẹ̀ lẹ́rú kí wọ̀fà ó mọ rẹ̀ ní wọ̀fà. gbogbo ọba ìlú pápátá ni ò ṣe é rín fín. Olúbàdàn náà ò ṣe é rín fín. Aláàfin náà ò ṣe é rín fín. Ọ̀ọ̀ni ò ṣe é rín fín. Ọ̀kẹ̀rẹ̀ ò ṣe é rín fín. Asẹ́yìn ò ṣe é rín fín. Ìbà ò ṣe é rín fín. ṣùgbọ́n tí gbogbo wa mọ̀, ẹ má jẹ́ ká máa fojú egbò tẹ̀lẹ̀. Aláàfin ò ṣe é rín fín. Ọba àwọn ọba Aláàfin. Ẹ má jẹ́ ká torí political power opportunity tí Ìbàdàn ní kí Olúbàdàn kó máa rín Aláàfin fín. Àgbà máa ń gbà ní, mo rò pé Olúbàdàn sìn wọ́n ti wọ 80 years. irú ọjọ́ orí yẹn nǹkan tó yẹ kán fi ṣe ni pé tí Aláàfin bá tiẹ̀ ṣe nǹkan kan, ẹni tó wà lórí oyè Aláàfin lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ kán parí ẹ̀ behind the scene ni. ìbànújẹ́ ló máa ń jẹ́ fáwa tó rọ́mọ Yorùbá làwà. ìbànújẹ́ ló máa ń jẹ́ fáwa táwa bá rí àwọn ọba kan tí wọ́n bá ń hu àwọn ìwà kan, ìwà tí ò mọ́gbọ́n dání, ìwà tó jẹ́ pé yóò wá jẹ́ kí wọ́n máa káwọn àwọn ọmọ kéékèé míì gan ó padà wá bá yín tí ó wàá rin yín fín gidi tẹ́ẹ̀rí kankan tẹ́sí sí nígbà yẹn pẹ́yìn gan ti ríra yín fín. mi ì dájọ́ fẹ́ anybody o torí mi ò sí ń bẹ̀, ṣùgbọ́n ohun tí mo kàn ń sọ ni wípé ẹ fi ìtàn rere balẹ̀, ẹ fi àpẹẹrẹ rere sílẹ̀. bàbá wa Aláàfin Ẹlẹ́wẹ̀ẹ́tù náà kẹ́yìn náà wá fi ọgbọ́n ṣe é, kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe yọra yín kúrò nínú ọ̀fìn tí wọ́n ń gbẹ́ sílẹ̀ fún yín. torí irú èyí tó ṣẹlẹ̀ ní ibi tó ti ṣẹlẹ̀ ní àná yìí yóò máa tàn lọ ni, yóò máa ràn lọ ni. nǹkan kan tí mo fi fẹ́ràn Ọọ̀ni of Ifẹ̀ nìyẹn. gbogbo oyè pátápátá kò sẹ́ni tó kéré lọ́jọ́ orí. ẹni bá ti joyè ti ju gbogbo àgbàlagbà tí ń bẹ láyé lọ. tó ń tọ̀hún ìbá ṣe ìran àwọn ọ̀ràn ibòmíì o tó bá jẹ́ pé Yorùbá bá ní. tó o bá ti joyè tí ọmọ kéré bá joyè ó ti ju gbogbo ẹ̀yin àgbàlagbà lọ. Aláàfin kì í ṣẹgbẹ́ anybody. so ohun táwa dẹ̀ tún sọ ni pé bí ọba abòmíì tó bá wá jẹ́ pé àgbàlagbà bá ní ẹ ó yẹ kó o fi àgbàlagbà rẹ kó o fi bọ̀wọ̀ fúnra rẹ. torí wípé ó dàbí pé nǹkan tí àwọn gómìnà tó ti lọ tí wọ́n máa ń sọ ó fẹ́ máa ṣẹ. kò yẹ kí Olúbàdàn kó máa bójú Aláàfin jẹ́ ẹ̀. ó yẹ kó Olúbàdàn jẹ́ àpẹẹrẹ rere ni. ó yẹ kó Olúbàdàn jẹ́ àpẹẹrẹ rere ni. nígbà tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn sí Aláàfin, kí lẹ fẹ́ káwọn tó kù ó ṣe? gbogbo wa la fẹ́ràn Ìbàdàn. gbogbo wa ló tiẹ̀ la láìkì Ìbàdàn. gbogbo wa la fẹ́ ká máa wà níbàdàn. gbogbo wa náà la gbé Ìbàdàn. gbogbo wa la dẹ̀ mọ̀ wípé Ìbàdàn ìlú rere, ìlú ọlọ́lá ni, ìlú àwọn èèyàn gidi ni. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé bàbá wa Ládọjà, òun ni wípé nǹkan tẹ́ ẹ bá ṣe ó dìtàn. nǹkan tẹ́ ẹ bá ṣe ó dìtàn. ẹ fìtàn rere sílẹ̀. ẹ má fi gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ tí ò dùn mọ́ yín nínú ẹ má fi hùwà láwùjọ. èyí tó ṣẹlẹ̀ yìí ìtàn ni o. ìtàn ni o. Ìbàdàn ní capital Ọ̀yọ́ state. opportunity rẹ̀ ni gbogbo àwọn tó ń jẹ Olúbàdàn ń lò. àwọn ìlú pọ̀ nílẹ̀ Yorùbá tí wọn kì í ṣẹgbẹ́ Ìbàdàn. àwọn ìlú pọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n ti ń exist, tí wọ́n ti ń bẹ k'Aláàfin ó tó dá Ìbàdàn sílẹ̀. ìlú Ìbàdàn ọmọ Ọ̀yọ́ ti jọba abẹ̀rí. ìlú Ìbàdàn ọmọ Ifẹ̀ ti jọba abẹ̀rí. ìlú Ìbàdàn ọmọ Ṣakí ti jọba abẹ̀rí. ìlú Ìbàdàn ọmọ Ìjẹ̀bú ti jọba abẹ̀rí. ẹ ti rí i pé irú wá ògìrì wá ní ìlú Ìbàdàn. arrangement tó fi ń jọba ń bàdàn òun ló fẹ́ jẹ́ kó fi sí wàhálà. gbogbo èèyàn pátá ló ń jọba Ìbàdàn. gbogbo ìtàn kálukú ní kálukú dẹ̀ mọ̀. ọba Aládọjà tí ń bẹ ńbẹ̀ ó nítàn nílé ńlá nílùú Ìbàdàn nísàlẹ̀ òsì. Aláàfin Ọ̀yọ́ wọ́n nítàn lẹ́ Ọ̀yọ́ àkọ́kọ́ wọ́n tó migrate lọ sí àgọ́ ọjà.
létí Akínmọ̀rìn láwẹ́ níbi tí wọ́n wà yìí, ṣùgbọ́n torí pé ọba ba lórí ohun gbogbo, Aláàfin ló nílẹ̀ rẹ̀ láti bí tó fi dé Dàòmẹ̀ yẹn la kí ni rọ́ọ̀sì táwọn pa fúnra wa. Èmi mo sọ kò dìgbà tá a bá gbowó lọ́wọ́ anybody ká tó sọ̀rọ̀. Ó yẹ ká máa sòdodo ọ̀rọ̀, àti bá a débi pé káwa náà máa sòdodo ọ̀rọ̀, àti bá a débi pé ká jẹ́ káwọn yẹn máa mọ̀, ká má máa torí wípé àwọn kan ó bu wa àbáwọn. Ohun tí mò ń sọ ni wípé kẹrú ó mọ rẹ̀ lẹ́rú, kí wọ́fà ó máa ṣe bí ọba, kí ọba mọ rẹ̀ lọ́ba, kí baálẹ̀ mọra ẹ̀ ní baálẹ̀, kí àwọn òjòyè kí wọ́n má ṣe bí ọba. Níwájú Ọlọ́run àtèèyàn, èmi fẹ́ràn Ọọ̀ni gan. Ẹ wo bí Ọọ̀ni ṣe máa ń dì mọ́ tajá tẹran. Ẹ wo bí Ọọ̀ni ṣe máa ń kárí àwọn èèyàn alọ́ǹkì. Èyí tí bàbá wa Aláàfin yìí náà ṣe pẹ̀lú oyè wọn, bọ́n ṣe tóbi tó tí wọ́n ní pé àwọn fẹ́ ba Olúbàdàn lọ́wọ́, wọn ò tí ì kọjá ààyè wọn. Tó bá tiẹ̀ jẹ́ pé bàbá mi Lámídì Ọláyíwọlá ni, òun ò tiẹ̀ ní nawọ́, yóò kàn jókòó, yóò sì mọ wò kí ni wọ́n ó fi ṣe, kí ni wọ́n ó fi Ọláyíwọlá Adéyẹmí ṣe, kí lẹ́yìn nìkan fẹ́ fi ṣe, ta ló ń tọ̀hún. Ní St Andrews College of bàbá yìí mo fi jẹ grand patron Manowar torí pé èmi eléyìí náà ni mo fẹ́ kí bàbá wa Ọ̀wọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù, mo fẹ́ kí ọmọ yìí bá pèlè yẹ kó sàsọdá, kí mi kí ọ kí sọmọ ìyá àjà. Ẹ má fi kíkí yẹpẹrẹ ara yín, ẹ fẹlẹ ìsàríkọ́gbọ́n. Bẹ́ẹ̀ bá lọ sóde, àwọn ọba tó bá wá kí yín ẹ kí wọn, èyí tí ò bá wá kí yín ẹ fira yín sípò àgbà, ẹ jókòó gẹ́gẹ́ bí ọlọ́lá. Bọ́mọdé òní bá ọmọ tán bílẹ̀ ní bá jẹ Aláàfin náà ni, olórí gbogbo ọba ni. Bọ́mọ ọdún mẹ́wàá bá jẹ Aláàfin náà ni. Ẹni bá kí yín ẹ kí, ẹni tí ò kí yín ẹ mọ́ kí. Àwa fẹ́ kẹ́ járe kọ́ṣe rere fún àwọn ọmọ àwọn tó wà nílùú, nítorí pé tí ẹ̀yin ọba bá ń fúnra yín ní àpọ́nlé, àwọn aráàlú ò fún yín lápọ́nlé. Tí ẹ̀yin very very disgracing. Irú ìwà tẹ́ ń hù yìí, òun gan ni ó jẹ́ kí àwọn ìran kíran, àwọn ìran tó jẹ́ pé wọ́n fẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá kó ṣubú lulẹ̀, wọ́n mọ̀ á fi wò yín pé ẹ̀rí ẹranko ni wọ́n ò gbá tara wọn, ẹnu wọn ò kó. Òun ni wọ́n ṣe ń wá tí wọ́n wá mú wa bí ẹran. Òun ni wọ́n ṣe ń mú wa bí ẹran, òun ni wọ́n ṣe ń wò wá bí ẹran, òun ni wọ́n ṣe ń pa wá bí ẹran. Gbogbo orú èyí tí ń ṣẹlẹ̀ yìí, irú bàbá wa Olúbàdàn àtàwọn ọba yòókù tó yẹ kí wọ́n jíngìrì sí bí nǹkan ò ṣe ní ṣe Yorùbá, bí àwọn àtọ̀húnrìnwá ṣe ń wọ̀lú wa tí wọ́n fẹ́ mọ jí wa gbé, tí wọ́n fẹ́ mọ pa wá sórí oko wa, wọn ò jẹ́ á lè dáko mọ́, wọn ò jẹ́ á lè ṣe nǹkan kan. Ohun tó yẹ kẹ́ ẹ mú gbọ́ nìyẹn, ọ̀rọ̀ security kẹ́ ẹ mú gbọ́, kì í ṣe pé èmi lọ́ba tí mo ṣe kinní kan. Àwọn aráàlú ò kó yẹn jẹ mọ́, ọba tó bá respect ẹ̀ gan láráàlú respect. Àwọn aráàlú ò kó kinní jẹ, àti pé tíyẹn bá tẹ̀ tí 100 lọ só yẹ kéèyàn tún máa ṣe gàrú, ó yẹ kéèyàn máa hùwà àgbà ni, ó yẹ kéèyàn máa dúró sípò àgbà, ó yẹ kéèyàn máa respect ẹni tó bá jù ú lọ. Aláàfin ìṣẹ́gbẹ́ Olúbàdàn, oyè Olúbàdàn kéré sí oyè Aláàfin bí abẹ́rẹ́ ni. Yes, wáyé pé wọ́n bá torí pé ìjọba wà níbàdàn, wọ́n á recognize Olúbàdàn tí wọ́n á fáwọn olóyè náà ní oyè àwọn tí wọ́n mọ̀ ń pè ní ọbíà tí è sáwọn ọba gangan. It's very bad for Olúbàdàn to disrespect Aláàfin. Èmi ò kí ń ṣe crony Aláàfin o, kódà mo fẹ́ràn Ọọ̀ni gidi gan, mo fẹ́ràn Ọọ̀ni of Ifẹ̀ gan, ṣùgbọ́n yìí Aláàfin ń ṣẹni àrífín. Aláàfin ò kí ń ṣẹni àrífín, ó ti ń di gang up, ó ti ń di gang up. Àgbàlagbà dẹ̀ l'Olúbàdàn, ó yẹ kọ́ ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe. Tẹ bá ti ń rá Láàfin fín àwọn ọba kan, àwọn kan náà ń dúró dè yín, wọ́n ń rin yín fín bíi ṣe mọ̀ pé lè máa travel káàkiri tẹ́yìn náà ò fẹ́ sọ pé lọ́n kí àwọn kan lọ́n ṣe kìnnì kan, wọ́n padà rin yín fín gan. Olúbàdàn wọ́n padà rin yín fín. Ẹ má torí ipá gbára bẹ lọ́wọ́ yín pé ti ṣe kìnnì kan rí, ẹ ti ṣe kìnnì kan rí.
èkínní kan àti kínní kan kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ káàárọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Kábíyèsí ọba Àwọ̀adé, ọba Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹṣin ọba ó jókòó pẹ́, kí rùkẹ̀rẹ̀ ó dábẹ́rẹ́. Kábíyèsí àròbàfin lọ́ba ń pa nítorí yín fín o. Àmọ́ kábíyèsí, ṣé kìí ṣe wípé àrẹ̀dá kan tó gbin oró sí yín nínú wípé ọba ló fẹ́ jẹ yìí o ò gbọ́dọ̀ gbà nígbà tẹ́ ẹ fẹ́ jọba? Ṣé kìí ṣe wípé ẹ̀ ń bọ̀ ẹ ti ní sínú wípé tipátipá la fi fẹ́ràn Ṣàngó? Láyé ọjọ́ òní kábíyèsí o, ọmọlúàbí ni Yorùbá, àpọ́nlé la fi ń yẹ́ra ẹni sí. Lóòótọ́ b'Aláàfin bá wọ níkà, ó mọ ẹgbẹ́ baba ńlá baba ẹni tó ń ṣe, ṣùgbọ́n bù fún mi kí n bù fún ọ ní Yorùbá fi ń buyì fúnra wọn. Ó wá dàbí ẹni wípé ipò Aláàfin yẹn ẹ fẹ́ gbé sórí jù, ẹ fẹ́ gbé sókàn àyà jù. Aṣíwájú ìtẹ̀lẹ̀ báwọn, tìrẹ̀lẹ̀. You want to be respected, you will earn it. You don't force respect. Ṣé ẹ rò wípé Ọbásanjọ́, Olúṣẹ́gun, Àrẹ̀mú, Òkìkíọlá, the former president, ṣé ẹ rò pé wọ́n gọ̀ nígbà tán lọ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀? Wọ́n mọ̀ pé nítọjọ́ orí àwọn iṣẹ́ ẹgbẹ́ bàbá wa Ọọ̀ni Ọ̀jájá. Kábíyèsí o, àmọ́ ẹ wá máa wo Ọ̀jájá, gbogbo ibi tó bá ti rí bàbá Olúṣẹ́gun, Àrẹ̀mú, Ọbásanjọ́, bí bàbá bá ti ń bọ̀ lọ́ọ̀kan l'Ọ̀jájá ti dìde, bàbá, kó tó di pé bàbá délẹ̀ náà ni ó ti gbé. Nítorí pé lápọ̀nlé nìyẹn. Ẹ rántí ọjọ́ tí King Sunny Adé, àgbàlagbà, tó dọ̀bálẹ̀ tán níwájú yín, tó dọ̀bálẹ̀ fún yín. Gbogbo wa la rí fídíò yẹn. Ṣe lẹ jókòó báyìí tẹ́ ẹ fẹ̀, ó hàn nínú ìjókòó yín gan, tẹ́ ẹ ń jùrù kẹ̀sí, tí ẹ pọ́n wọn lé, tí ẹ gbé wọn sókè pé bàbá ẹ dìde. Mébí ìlú èbó lẹ ti wá, ọ̀làjú díẹ̀, àṣà díẹ̀ la fi ń ṣayé nísìn. Ṣé ẹ mọ tó ṣẹlẹ̀ sí bàbá Lámídì Ládọjà báyìí? Bí gbogbo èèyàn ṣe ń pọ́n wọn lé, bàbá gan dúró kí àwọn èèyàn ni. Ọjọ́ orílẹ̀ ẹ̀ bá rò ó, ṣé orí ìjókòó lẹ ti fẹ́ gba ọwọ́ ọba Ládọjà ni? Ṣé tọjọ́ orí ni àbí tipò? First class ọba ni wọ́n, first class ọba lẹ́yìn náà. Ẹ má jẹ́ kọ́kàn máa embarrass yín, àwa fẹ́ràn yín. Ẹ dẹ́lẹ̀, ẹ já fìrẹ̀lẹ̀ ṣe é. Èèyàn ìkan ìfi agídí àti dandan sọ wípé kí ará ayé respect òun o, ìkórìíra àti kán pààyàn tí àti ìsọnù ló máa gbẹ̀yìn ẹ̀. Kábíyèsí, ẹ fìrẹ̀lẹ̀ kún, ayé fẹ́ yín, first class ọba ni yín, àmọ́ ẹ fi ìrẹ̀lẹ̀ kún, kẹ́ wá wo bí ó ṣe yẹ yín, tí gbogbo ayé ò mọ ṣùgbà yí yín ká. Àtijọ́ àbí ogun mélòó lọ bá ṣí nísìn, tó bá jẹ́ àtijọ́ ní báyìí, ìpèníjà rèé. Bọ́ba Ràṣídì Ládọjà, kábíyèsí tiwa Olúbàdàn of Ìbàdàn, bí wọ́n ṣe gbọ́wọ́ yín báyìí, ẹnìkan ṣígun kan lọ rè jà lúbàdàn lógun tàbí kó dogun. Kò sí irú rẹ̀ mọ́. Ìyẹn lẹ fi máa mọ̀ pé ọ̀làjú ti wà. Ẹ sì mẹ̀dọ̀. Kábíyèsí, ẹ calm down. Kábíyèsí o. You dey find real Yoruba gist, culture, truth, and vibes. Na here e dey. Arole Baba 10 Media, no dull am. Subscribe sharp.
Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.